ẹnikẹ́ni tó bá fẹ́ jọba àfi kó yan ọmọge kan láàyò gẹ́gẹ́ bí olórí. àti wáyé egúnnugún àti rọ̀rùn àkàlàmàgbò ojú rẹ̀ yẹ egúnnugún tòkì. tí ọba kan ò bá kú ọba kan kì í jẹ. ẹ fẹ́ lẹ́ni tó bá ń ṣàmì ládàgbọ́n kí n má sọ̀rọ̀ kí n máa wò ẹ dẹ̀ sọ pé ẹ̀yin ni mo jọ ṣáà tẹ̀yìn náà lè gbà. gbogbo ọ̀nà báyìí mo gbọ́dọ̀ fi di àná ọba. ó mọ̀ pọ́nmi bó ṣe wà nísìn kọ́múrèdì ni. Ọlọ́run jẹ́ kárùn burúkú ṣọmọ ti tèmi. ọ̀sán àgbọ̀jẹ́ máa ń pẹ́ kọ́m kẹ́ máa ń kọ́ àmọ́ a4 apple kọ́m go kọ́m nǹkan tó wá rédì kéèyàn máa rédì nǹkan káàkiri pé ó náà máa gbọ́dọ̀ pa rédì lójú ẹ̀ kọ́múrèdì ọmọ mi ní gbogbo ẹ̀ àti rí àti gbogbo tó ń ṣẹlẹ̀ nígboro ní rí ní sọ. olójú ò ní lajú ẹ̀ lẹ́ẹ̀ kí nǹkan ẹ̀ kó bàjẹ́. káṣíẹ̀ wá sọ pé ọpọlọ ọba lọ́la ó ti ṣòfò kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ àbí òun wà ní kó wá máa tẹ̀ wá lẹ́yìn ọkọ̀ ọ̀kan láì ṣaṣọ ọ̀nù lẹ̀. ká máa sọ àdásókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀. ẹ gbà mí mo ti fẹ́ tẹ̀. wúríkà máa rí. ṣe lèmi rí àǹtí bí n pé táwọn sùn gbalaja báyìí lórí bẹ́ẹ̀ wọ́n ṣe báyìí. àwọn wà lórí wọn báyìí. padà lóhun ló ń sọ kọ́tọ̀kọ́tọ̀ nítorí pé yẹn wá fún bible study ṣé èèyàn lè máa ṣe bible study pé ní orí ìdùbúlẹ̀. àpọ́nlé ò sí fọba tí ò lò lórí. gbogbo àwọn tó kù mí gan-an ti rò pé mi lọ́mọ bá máa mú at the end of the day ọmọ bá ọmọ mi. wọ́n kó àwọn arúgbó oúnjẹ wọ́n sọ pé àwọn ọmọge ni. ìwú gangan ló fẹ́ mú nínú wa. kò sí tí mo fẹ́ mú nu wọn. òun kàn pọ́sì fẹ́ láti mú yàwó. ìwà ní mú kankan. lọ́ọ̀ ti wà lára ẹ̀ látọ̀run wá fọ́lọ́ kọ́ ọ̀mù ní lọ́ọ̀ ara rẹ̀ bó ṣe wà ẹ́ tí ń bẹ́ẹ̀ rán wíìgì fún báyìí kéèyàn gbé orí igbá ni kọ́ máa ṣẹjọ́ lọ ń kọ́ọ̀tù ni pẹ̀lú ẹni tó bá dé pé ahọ́n ẹ̀ bá ti yí kò sí ní pè ń lọ yàjù bá ń lọ. ọ̀rọ̀ lákọ̀ àní léni sísìn ṣe ojú ń dùn mí mọ̀ pásìkò ti lọ ni mo mọ̀ pé tí closing time ni but that's not my point. I need the money right away 3.5 million. Look gbogbo ètò ń sọ ìkọ́ni mi ò fẹ́ gbọ́ mo need owó yẹn urgently. àwọn kan wà ní site káàkiri báyìí sìn tí mo need láti fún lówó wọn and now they are small money téèyàn ò ṣẹ̀ṣẹ̀ lè máa transfer nǹkan kan. kí ló ń sọ kí ló ń bá mi sọ omi pé mi lè rówó mi gbà lẹ́yìn. mo ní kò lè dàárọ̀ oh my God lọ́rọ̀ kan mi ò lè rí bàbá yàbí my own money I cannot collect it at my own time. Wonderful okay gbogbo àpò abá lọ́rọ̀ tiẹ̀ contractor. ẹni sùúrù sá. kí n tiẹ̀ dámi lóhùn kí n tiẹ̀ tó ní ní sùúrù èwo tiẹ̀ láti máa bẹ̀ mí kí n ní sùúrù báńkì kan ló máa dictate ìgbà tí mo máa gbé owó mi fún mi no it's not done that way. Hello, honorable. Oh my God. Mo dẹ̀ ṣe délé báyìí ní sísìn. But mi ò gbọ́dọ̀ gbọ́ ṣẹ́yìn kí n máa yọjú sí lẹ́sẹ̀kẹsẹ̀. Yes. Yeah, mo ti délé actually, but máa tán padà sí máa bọ̀. Gbọ́nà. Kí ni wàhálà tiẹ̀ pẹ̀lú bá mi? Kí ni tiẹ̀? Wàá ṣì ń jáde lọ jàre kó wọnú mọ́tò. mi ṣá ní báṣẹ ikú ó dá mi lójú mi ò ní báṣẹ kú máa fọ̀rọ̀ lẹ́dọ̀ọ́mọ tó bá jẹ́ di kéèyàn kàwé mo kà díẹ̀ kéèyàn gbìyànjú mo gbìyànjú takuntakun kí ló wà dé báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe èmi rẹ o ṣe pátákó ṣe páànù.
ọ̀dọ̀ ìyá Dayọ̀ ni mo gbàgbé èsì ọ̀dọ̀ ìyá Dayọ̀. Mo ti mọ kíní kan tó dájú gbogbo ohun tí Ọlọ́run bá dá sí ẹ̀ lágbádá kí ẹ máa yàn ẹ bá mú kọ́kọ́rọ́. ìsí ara òwú òkè rọ́rọ́ ṣùgbọ́n àwọn ìmọ̀ẹ́nu kúrò ní tàwa òwú pẹ̀lẹ́ rájà ṣálàbí àmì pẹ̀lẹ́. ọmọ kó o ṣiṣẹ́ òru ọmọ kó o ṣiṣẹ́ ó di dandan kó o lóhùn. ẹ kú lé wọn. That's okay. That's okay. That's okay. That's okay. That's okay. Come on, have your seat. Listen up. Thank you, sir. Wo olówó orí mi kí ni tó fẹ́ jẹ kí ló fẹ́ mu gbogbo tó bá fẹ́ ni kò béèrè. Mo ṣe wá okay for now, sir. Mo ṣe wá okay for now. You're welcome, sir. What can we offer you? Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu? Mo wá okay for now. If I need anything, máa pè. Please try and eat, sir. If I need anything, I'll call you. Wọ́n dé wo máa lọ tiẹ̀ máa pè. Dáàdì ṣe rí àwọn company tí mo ní company ṣọ́ ti pè yín. Yes, wọ́n pè mí. Ìgbà tí wọ́n dẹ̀ pè mí, immediately ni mò ń try láti reach ẹ. Number wasn't reachable. Mo wá ní kí secretary sọ pé kó get in touch with me as soon as possible. Sórí a lè dáṣẹ́ yẹn ṣe. Àwọn pípò yẹn tó bá jẹ́ pé continuous relationship ni wọ́n fẹ́ ní pẹ̀lú wa. Àfi ká gbà fún wọn. Because ayé gangan èèyàn lè dàgbé. You understand? So a máa mẹ́jọ. Kí ló ṣe ń ṣe báyìí? Ọ̀pọ̀ tó rí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ náà. Déhùn mi àbúrò ẹ̀ ló ń bá mi sọ̀rọ̀. Ọlọ́run mi èmi gbẹ́kẹ̀lé ọ má ṣe jẹ́ kí ojú kí ó tì mí má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí lóòótọ́ má ṣe jẹ́ kí ojú kí ó tì ẹnikẹ́ni tí ó dúró tì ọ́ àwọn tí ń ṣẹ̀lẹ̀ aláìnídìí ojú yóò tì. Daddy ẹ pẹ̀lẹ́ má bínú pé mo disturb yín Alizin ló ní problem kékeré kan mo lè fẹ́ kẹ́ help ẹ. Landlord ẹ fún ní quit notice ó dẹ̀ ní 500,000 naira lòún jẹ wọ́n just 500,000 naira so mo fẹ́ kẹ́ bá mi fún 500,000 naira so that wọ́n nílé ṣe mọ̀ pé tójú bá tì ojú tì ojú dẹ̀ tèmi náà nìyẹn mi ò dẹ̀ ní ìdáṣẹ́ I understand. 500,000. Yeah. lówó ilé tó jẹ. bẹ́ẹ̀ ni bóyá ṣàlàyé fún mi nìyẹn. Ok ṣé kò kúkú wa máa gbé bí yàrá kan wà ní bẹ́ẹ̀kì òun tó sì lè manage. Dadi kí ló dé sọ̀rọ̀ báyìí odidi baálé ilé kó máa scott lọ́dọ̀ tiwa àwa kọ́ ọmọ àtìyàwó wá sí mi báyìí kò make sense now don't you get make sense. Mọ̀sọ́mọ́lá ilé tó ń sọ bẹ́ẹ̀ ojú òyìnbó òde baálé ilé ló jẹ gbèsè owó ilé. Dadi bí mo ṣe fẹ́ nìyẹn. 500,000 naira. Yeah. Alinsin. Sir. Níbo ló ń gbé? Bádíà ni sir. Bádíà Ìjọra. Bẹ́ẹ̀ni sir, Ìjọra Bádíà. Ó ti lò tọ́dún mélòó ń bẹ? A ti máa tó bí ọdún mẹ́ta sir. O ò sanwó ń bẹ̀rẹ̀ rárá ni. Mo máa ń sanwó. Kí ló ṣe wá jẹ́ 500,000? Daddy
For crying out loud, kí ló fa gbogbo questions tẹ́ ń béèrè yìí náà? Ó ti pọ̀ jù. Ó dà ṣé ẹ̀ ní ni àbí báwo? Ṣé ẹ̀ náwó tẹ́ máa fún ni kẹ́ jẹ́ kí n mọ̀ àbẹ́ fẹ́ fún? Okay, wọ́n ti gbọ́. Ó dà ẹ má worry, ẹ tẹ̀ má worry. Máa fún. Ẹ̀bọ̀n náà ni mo ní mo ti gbọ́ yé bóyá ṣe ń sọ ni. Èmi wòye pé èèyàn ò gbọ́dọ̀ ṣe ju agbára ẹ̀ ni. Kò ṣe jẹ́ agbára ẹ̀, ó ń ṣiṣẹ́ náà. Ó yẹ kó máa gbowó gidi náà. Ó dà. Ṣé èmi lè máa lọ? No. Ìgbà wo lẹ fẹ́ fún dáàdì? Ṣé bóyá ṣe ń sọ fún mi ń sìn ni mo súnmọ́ la? Má jẹ́ kó pẹ́. Make it fast. Okay? Okay. Ó dà. Mo ti gbọ́. Thank you, Daddy. Yeah, that will be done. Ṣé mo lè rí ẹ? Why not? Ṣebí ṣá awakọ̀ ló ń ṣe? Ó ṣe jù yẹn lọ ni. Irú ilé wo ni ìbá máa gbé ní Bádíà Ìjọra 500,000. Ṣé kò sí? Bọ̀ kí ló dé tó ṣe báyìí nísìn? Kí ni mo ṣe? Mi ò nídìí owó náà. Ẹ̀rù ti bà mí ṣá. Wọ́n lé mi lé. Of course ẹ nídìí owó náà. Báwo lẹ́yìn máa sọ pé ẹ nídìí owó? So ẹ̀yin ò lè wọ boutique kẹ́ra nice perfumes, kẹ́ra àwọn nice shirts, kẹ́ra polo oríṣiríṣi, kẹ́ra better wristwatch, kẹ́ra belt, kẹ́ra gbogbo ẹ̀ kó jẹ́ designers. But all the same, irọ́ ni wọ́n ń pẹ̀lú nǹkan báyìí náà. Kò dáa. Ojú wo ló fẹ́ kí dáàdì máa fi wò mí? Ṣé ẹ̀yin lẹ sọ̀rọ̀ ni? Ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ̀rọ̀? Ẹ̀yin kọ́ náà. So owó tó kó fún yín yẹn sìn, ṣé ẹ máa lọ dànù ni àbí báwo? Wọn kì í dewó nù. Ẹ ní dànù, ẹ máa lò ní. Pẹ̀lú sùúrù. So I expect you to say thank you. Thank you. Yeah, enjoy ara yín jàre. Take care. Báwo ni ọ̀rọ̀ tájọ sọ sá? Mi ò gbàgbé ẹ̀. Wà á need láti fún mi di bóyá títí Friday. Tí mi ò bá rí ẹ nínú ìjọ ń bíbá ẹ̀, màá rí ẹ nílé. Sir, ọ̀rọ̀ yín gbé mi ní ọkàn. Mo understand. You just need to be prayerful. Bí mo ṣe sọ, tí mi ò bá rí ẹ nílé, I'll rí around church. Thank you, sir. I really appreciate it. All right. Take care. Ẹ káàsán. Pastor, má bínú o. Ṣé kìí ṣe tó ikọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ni o? Ẹ tètè kúrò ní church. Ṣé kò tó ń torí? Bẹ́ẹ̀ ni o, ó tó ń torí náà. Kí ni Sister Blessing ṣì wò? Tó jẹ́ kán rí pásítọ̀, ó kò lé wọn dànù bẹ́ẹ̀ yẹn. Aṣáàmù nǹkan tọ́mọ jí òfin rẹ̀ ń wọ̀. Sister Kẹ́mi, ẹ lè ń sọ̀rọ̀ báyìí. Ṣé mo pé Ọlọ́run la wá sìn? Ọlọ́run tá wá sìn ní ká kojú mọ́. So ẹ má ka nǹkan tó ń ṣe, ká má nǹkan tó ń wọ̀. Lóòótọ́ Ọlọ́run la wá sìn. Bọ̀ kò yẹ kó máa embarrass àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ọmọ jí òfin rẹ̀ gan-an. Worst. At this point, mo fẹ́ kẹ́ understand. It still remains the GO. She understand? Ọ̀rọ̀ ẹnu wọn òun lè máa tẹ̀lé. Ẹ ní láti tẹ̀lé wa. Okay? The way and manner he acts is not your business. But ọ̀rọ̀, the preaching is what you need to go with. She understand? And please, respect her. All right, sir. And you must not say some things against him. Okay? All right, sir. All right, sir. All right. Thank you. Okay. Very shakos. All right. Hold it, Daddy. I forgot to tell you wípé mi ò fẹ́ kí Alizin drive in jáde léni. Kí ni ìtumọ̀ gbogbo ètò sọ́lẹ̀? Mo kàn fẹ́ ṣàlàyé fún Daddy ni wípé mi ò fẹ́ kó máa drive wọn mọ́. Mo fẹ́ kó bá mi get a better job fún. Sister mi, ṣé mo gbọ́dọ̀ sọ ṣá? Ṣé o sick? Ṣé ìwọ ni mo bá sọ̀rọ̀ ni? Ọlọ́run ò ní jẹ́ kémi rí ọmọ tó ṣàárẹ̀ o. Àbá. Mọ́mí, Daddy ni mo bá sọ̀rọ̀, wọ́n dẹ̀ understand nǹkan tí mò ń sọ. Ìgbà tó sọ pé kó má ṣiṣẹ́ driving mọ́, ṣé oríṣẹ́ fún lóko ni? Gbọ́ ṣé nǹkan tó fẹ́ nìyẹn? That's all, Daddy. Ṣé kò lè gbé mi jáde lẹ́ni náà? Sọ kò lè gbé mi jáde mọ́ rárá. Mú kọ́kọ́rọ́ wá. Ẹ bá mi get iṣẹ́ mi
Oda. A better one. Ó ti yé mi. Ẹ ṣé wo ló máa wá drive? Shut up. Kí ọmọ ẹnì gan ṣe tó ni. Ọmọ jẹ́ kí yóò sọ̀rọ̀ sọ. Ẹ wo ìbàjẹ́ yìí ti ń pọ̀ jù èmi ò fẹ́ tẹ̀lé yìí ò ní ṣe wò. No. Tó bá ti ní nǹkan tó ń fẹ́ ni mo fẹ́ bá fẹ́. I've said it many times. Wọ́n ti ní mi ò fẹ́ kí anybody query authority ọmọdé. Query authority ele. I'm child of the family now. Ó dà bí mo ṣe. Ó dà bí mo ṣe fẹ́ nìyẹn. Bí mo ṣe fẹ́ nìyẹn. Bí mo ṣe fẹ́ nìyẹn. Èmi ni olórí ilé yìí. No, òṣìṣẹ́ yẹn. What's wrong with you? She's still saying it. Mo ti gbọ́. Your wish is. Thank you, Daddy. Ọlọ́run á hánà ilẹ̀ ṣe hánà mi. Àmín. Ẹ ṣeun. I'm sorry, I'm no longer going. No more. Mommy, ẹ já lọ. Ẹ máa bọ̀. Ẹ já lọ sọ̀rọ̀ nílé. Ṣé mi kọ́ ọmọ bí mo fún wọn? Ẹ já wọlé, fi wọ́n lẹ̀. Let's go inside. Ọ̀nà rí ń fúrí ọ̀gá rẹ̀. Irú ìgbésẹ̀ ayé ìrẹ̀lẹ̀ Olúwa máa ṣàánú mi kẹ̀. Mommy, ọ̀rọ̀ sister mi is getting out of hand. Ṣé ẹ̀yin ò notice ni? Gbogbo tí sister bá sọ ni daddy máa gbà. Ṣé mi ò kí n ṣọmọ ni? She's not in charge of everything. She's in control of everything. Ẹ dẹ̀ jókòó sí mi by mommy ẹ dẹ̀ ń wò. Ẹ wò wọn. Did you just talk to me that way? I'm sorry, Mommy. I just want you to know something is going on. Maybe heavy. Ẹ lè má notice. Èmi gan wá dàbí ọmọ mọ́nulé. Daddy ò fún mi ní attention mọ́. Sister mi nìkan ni. It's not fair. God. Ó ní bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára. Gẹ́gẹ́ bí ẹ̀ ni àwọn ọmọ rí. Children are the heritage of the Lord and the fruit of the womb is the reward. Mi ìtọrọ àwọn ọmọdé yìí nílé onífá. Mi ìtọrọ wọn nílé oníṣègùn. Ó ń wọ̀ nínú ọlá ẹ̀. Nínú ògo ẹ̀ ló fi àwọn ọmọ yìí fún mi. Where did I go wrong? Mommy, gbogbo eléyìí tẹ́ ń sọ kọ́ ni kúkú. Ẹni ọjọ́ mẹ́ta yìí ni wọ́n lé Daddy ẹlẹ́gbẹ́lẹ́ pẹ̀lú àwọn family ẹ̀kú in church just because she said she doesn't want to see them in the church. Daddy dẹ̀ lé wọn. For what? And you're here. Ẹ wá nǹkan ṣe o. Àfìgbọ́ náà mú ọ̀pọ̀ ògodo. Gbogbo gàlìgàlì kọ́ mi ṣe sọ́tọ̀. Ọmọ yìí pé kí gbé madam tí mi sọ̀rọ̀ ni kò tí mi sọ pé ọ̀bá wá sẹ́mi náà ọ̀fẹ́ sáàkì rẹ̀ ni. Ọtí sáàkì rẹ̀ ni ọ̀yá jókòó bí ọ̀mí òbí yé. Ṣé ọ̀rọ̀ yìí mo yé náà mi ò sọ́kàn kankan máa ṣe kọ́. Ṣé olórí burúkú ni ẹni? Lọ́nà wo? Ẹnu ẹ ò kí ń rò ẹni. Wọ́n ti ṣépè fún ẹ wọlé lọ. Kí n ọnú ilé lọ. Ẹnu rẹ̀ ló kàn mí sí mi ìgbì mo ti rí ọkọ ti jókòó bí ṣe ọ̀nì ọba náà lára ta pẹ̀lẹ́ èyí mọ̀ ṣe o. Wọ́n sáàkì rẹ̀ lọ́sọ̀rọ̀. Ṣé rọmọdé ò nílé ọtí? Ọmọ jí o. Mo fẹ́ ṣe lé mi, fẹ́ kó ilé ju àtẹ̀yìnwá tí mo ti ṣe. Mo fẹ́ múra náà pa ojú jẹ́jẹ́. Jọ sọ fún mi náà. Ìjọ́ wo gangan lójú ẹ̀ máa stop láti máa ṣe jẹ́? Ojú ẹ̀ red fine torí pé o mọtí. Èwo ni ẹ̀jẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Mo sún kan tí mo máa sọ fún ẹ ni pé má jẹ́ kárábìnrin yìí kó ọ́ dààmú o because mi ò lè gbéyàn ó lè mú anything bó ṣe wà yẹn mi sì ń bẹ́ẹ̀ o. Kí ni títí ẹ̀? Jẹ́ kó mọ ìjà yóò rí ẹ̀ jẹ́ kó múra ẹ̀ mo sún wà ń bí báyìí náà wo ọ̀rẹ́ múra ẹ̀ dáadáa sórí títí dijọ́ birthday ẹ báyìí kó máa múra ẹ lọ ni mo tún wà bí báyìí fún ẹ ṣó ti gbọ́. mo support ẹ ṣòwò múra ẹ tó bá tẹ̀lé bọ́ sínú gọ́tà gan múra ẹ mo súnmọ́ lára bí o máa gbé ẹ ò ní problem. Honestly Fin, you dey fall my hand gan you too dey fall my hand e be like say you wan dey underrate me now abi if not wàá máa ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi wípé o fẹ́ jayé ara ẹ I mean nígbà tó mọ̀ wípé pastor still dey there in as much as G.O. ṣì wà láyé ẹ forget ẹ máa jayé orí yín lọ ni. mo súnmọ́ látó mọ lollipop ọlọ́run wá ní pa ATM ìyẹn ló lè jù ìyẹn ni o ìyẹn gangan ni pastor wa ìyẹn gangan ni o. Barman, come over please.
now kí ni balance mi báyìí. lẹ́yìn 80,000 naira tẹ́ fún mi lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú àwọn kan táwọn èèyàn wa mo ṣì kú bí 62,000 naira péré just 62,000 naira. Oh my goodness. ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí kò sówó pocket mọ́. So you'll have to come to my house tomorrow morning as early as possible. Kò wá tán síbẹ̀ o. Ó máa continue láti máa serve everybody tó wà níbàyí. Okay? Tí arọ bá wọlé kó serve. Tí afọ́jú bá wọlé kó make sure kó serve. Máa fún ẹ gbogbo owó ẹ láàárọ̀ ọ̀la. Kílẹ̀ ní. Ẹ ṣeré pàdé ẹ̀. Pàdé ẹ̀. Ó ṣe. Ìgbà wo gan ni wọ́n fẹ́ ṣe operation yẹn? Níwájú Ọlọ́run ọba àti ènìyàn tá ò gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́ nígbà tí wọ́n pè mí mo láti lọ sí hospital láti lọ wo woman yẹn nígbà tí mo débẹ̀ ó wà ní critical condition. Mo bá doctor sọ̀rọ̀ ó ní tí òun bá ti rí owó òun máa carry operation immediately mo ní kó fọkàn balẹ̀ ọ̀dọ̀ GO mi ni mo ń lọ yín tí mo bá ti dọ́dọ̀ GO lórúkọ Jésù everything ti solve. Bẹ́ẹ̀ni àwọn máa ṣe Ọlọ́run á ṣe àmọ́ wọ́n ṣe máa ń jẹ́ pé àwọn hospitals wa wọ́n ń dún pé kí ẹ̀mí kọ́kọ́ yè ná ó má dọ̀rọ̀ wọ́ ṣọ́wọ́ téèyàn ni. Mami ọ̀rọ̀ Nàìjíríà ní kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ìṣòro kọ́lọ́run gbà wá o. It will be okay Daddy ma sọ. Daddy okay ma. Owó yẹn ni sà. Èló lẹ gbà? 300 ni sà. Ẹ gbà. Ẹ fi 250 ṣe owó tán ni wọ́n fẹ́ gbà. A fẹ́ ra oògùn ni o, a fẹ́ ra agbára wo kẹ́ fi 50,000 kẹ́ fi ṣe yẹn. Ó jẹ́ 300 bẹ́ẹ̀. Ṣé o ti yé yín? Ẹ má pẹ́. Bámà ṣó wà. Kí ló ń ṣẹlẹ̀? Wà pa o. Ti bí ìyá rẹ̀. Àwọn náà ni. Èló ni ná? Pẹ̀lú àwọn èèyàn tẹ́ ní kán padà sáàvì yẹn 70,000 ni. 70,000 naira péré. 70. Ẹ jọ̀ọ́ Daddy. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí 70,000 ní owó yẹn? Sáré yá mi fast. Mo jẹ wọ́n lówó nígbà. Ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ náà tó wọ̀ ni? Owó sista tó wà ní hospital sista Esther a ní máa dá padà operation fún ó máa wà critical condition. Owó sáfà fi ṣe operation fún ẹni tó ń rọbí lọ́wọ́. Máa dá padà fún yín sẹ́ má wọrí. Daddy ṣé kìí ṣe pé ẹ fẹ́ kí n sọ pé sick. Alágbàjọ́. Sista. Nígbà church ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Daddy ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ náà. Iyọ̀ fún máa dá padà. Owó yìí ṣe ni owó fún wọn. Máa dá padà. Nínú owó pẹ́sẹ̀sà. Tó bá di lọ́la kẹwàá máa dá padà. Mo sún torí tọ́lọ́ má ṣe báyìí jọ torí Ọlọ́run. Ó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí láàrin ikú àti ìyè ni jọ torí Ọlọ́run má ṣe báyìí jọ. Ẹ̀yin dẹ̀ sọ̀rọ̀ ọlọ́pọlọ. Àwọn ò sọ̀tọ̀ ọlọ́pọlọ. Mo ò ró lọ síbẹ̀ yẹn náà. Jọ. Daddy, máa pè yín sà. Ó dà. Yes. Ẹ má wọrí. Ẹ má wọrí. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní wípé màá send owó yẹn sákàǹtì. O ṣáà mọ̀ pé mo ní details ẹ lọ́wọ́. Daddy, èmi á rí yín later sir. All right, no problem. He's so heartless. Ṣé torí mo ní kó yá mi lówó? Ṣé bọ́dẹ̀ tí ní kí n fílẹ̀ sí mo ti ní kó máa lọ? Yá máa pílẹ̀ kí. Leave me, mi ò ṣe é pẹ́ dábìlì mi. Ẹ má fara wọ̀ mí. Àwa yìn ọ́, Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run wọn.
jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Jésù Olúwa wa. Àmín. Mọ́súnmọ́lá, ó yá fún wa ní àdúrà. Orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa Ọlọ́run alààyè. Adúpẹ́ àyàn ológo àgbé ọ̀gá. A fi ọpẹ́ àti ìforúkọ rẹ nítorí pé ìwọ lọba àwọn ọba, ìwọ lọ́lọ́run àwọn ọlọ́run, ìwọ lọba tó ń jẹ́ mi ni ọba tó ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù. A dúpẹ́ nítorí pé a sùn bíi ti ọ̀gẹ̀dẹ̀ lánàá, ṣùgbọ́n nígbà tó di ní òwúrọ̀ yìí, agbé apá wa ó ṣe gbé, agbé ẹsẹ̀ wa ó ṣe gbé, alá ẹnu wa ó ṣe sọ̀rọ̀. Olú ẹgbọ́ pẹ́kẹ́ gba ìwà lórúkọ Jésù. Kábíyèsí ẹlẹ́rù nìyí, ẹ wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀. Ẹ̀ṣẹ̀ àfojúdá, ẹ̀ṣẹ̀ àfọkàndá, ẹ̀ṣẹ̀ tinú mi ni máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kún ọkàn, irọ́ pípa, olè jíjà, pàǹṣágà, àgbèrè, Olú ẹ dárí jì wá. Kábíyèsí ọba oníbú ọrẹ, a wá fi ìjáde wa àti wọlé wa lé yín lọ́wọ́. Olúwa ẹ má jẹ́ ká jáde lékú lọ́wọ́, ẹ má jẹ́ ká wọlé lékú lọ́wọ́, ẹ má jẹ́ ká rìn nígbà tí ebi ń pọ̀nà lórúkọ Jésù. Olúwa mo tún wá fi iṣẹ́ ìránṣẹ́ bàbá mi lé yín lọ́wọ́. Olúwa ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wọn kó túbọ̀ máa tẹ̀síwájú, kó túbọ̀ máa gbòòrò sí, kéṣù kó má ráyè láyé wọn, kí ọ̀tá kó má ráyè láyé wọn, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Kí ló ń rò tó tó yẹn? Ọ̀rọ̀ sista mi ni, ṣé kò torí ọmọ mi? Ṣé ẹ̀yin ò notice pé àtìgbà tí sista ti dé, everything about her has changed? Wọ́n ṣe ẹni tá a mọ̀ tẹ́lẹ̀, gbogbo ìwà wọn, ìṣesí wọn has really changed. You didn't take notes. Wọnúọlá. Ma. Ìyá ni mí náà. I know my daughter. Of course mo mọ̀ pé kìí ṣe mo sún mi ló padà wọlé. That is not my daughter. Mommy ṣẹ̀gbọ́n mi. I miss my sister. I miss my daughter too. Mo mọ̀ pé Bible sọ pé many are the afflictions of the righteous, but the Lord delivers them of them all. And mo believe pé Ọlọ́run á gbàdúrà mi. It's okay, Mommy, don't cry. Ọmọ tí o máa fọlá bàbá rẹ̀ rìn, ọmọ tí o máa fọlá bàbá rẹ̀ yan, ṣùgbọ́n rárá ilẹ̀ ń yọ. Ọmọ tí o, ẹ bá mi pé o, tó bá yọ lókèrè. Ọmọ tí o, ohun tó bá sọ, òun làbẹ́ mi àgbé. Ọmọ tí o, bàbá rẹ̀ ló láṣẹ, ìwọ náà ló ń pàṣẹ. Ọmọ tí o, àkọ́bẹ̀pọ̀ rẹ̀ lẹ́yìn ju ẹ̀jẹ̀. Ọmọ tí o, bàbá rẹ̀ ló gba Jésù o, ìwọ ò gba Jésù. Ọmọ tí o, màmá ẹ̀ ló mọ̀rọ̀ tí Bíbélì sọ, ìwọ ò mọ̀. Ọmọ tí o, ìwọ ò ráyè, àwọn òbí ẹ ló ráyè o. Ọmọ tí o, wàá jayé orí ẹ láì wo tẹnìkan. Ọmọ tí o, ọmọ jí, ọmọ jí. Ọmọ
place is stinking, Daddy. Ṣé kúkú síbí ni? Wo bí pé màmá ẹ̀ fún mi. Let me get a fresh. No, wá ń bí báyìí. Mo ní kó lọ pé mọ́mì fún mi. Daddy, are you not perceiving? It's smelling. Ẹ jẹ́ kí mo ní kó pé mọ́mì fún mi. Kí ló ń ṣe ẹ́? Lọ pé mọ́mì ẹ̀ fún mi náà. Daddy, ṣe gbóhùn ní bíbá yẹn wọ̀n gan. Ọ̀yà lọ pé mọ́mì ẹ̀ wá. Dààmú bọ̀. Wọ́n lè ń pè mí. Mo ń sáré ṣe nóòtì fún àwọn mọ́mì. Ó ti yé mi. Nǹkan kan ẹ̀yin ò gbúrò ẹ̀. Mo gbọ́ èmi ni ara mi ni mo ṣe gbọ̀nsẹ̀ sára ni. Mi ò gbọ́dọ̀ dìde báyìí o. Èmi ní tí n bá ti sọ pé kí n dìde báyìí pé bóyá mo fẹ́ lọ ṣe gbọ̀nsẹ̀ o màá ti rí i pé ó ti dà sí gbogbo ara mi. Kí ló dé? How? Ṣé ẹ lo nǹkan tó pọ̀ jù? Rárá o. Ìjọ wa lélẹ́yìí ti gbìyànjú tá a lọ sí hospital. Eléyìí kọjá ọ̀rọ̀ hospital kò yé mi o. Àdúrà ni ọ̀rọ̀ mi gbà báyìí o. Pray for me. Ẹ jẹ́ kí gbogbo ìjọ gbàdúrà fún mi. Kẹ́dẹ̀ wá ṣe nǹkan kan fún mi. Ṣé rí apá bí? Ẹ má jẹ́ kẹ́ni kankan lò sí bí rárá. Eṣinṣin kùn. Àbí eṣinṣin kọ́ yẹn? Eṣinṣin ni. Daddy, ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe báyìí. Ẹ jẹ́ kí n gbé yín náà kí n lọ clean yín up a máa lọ sí hospital. Eléyìí kọjá ìgbàgbọ́ mi o. Tí n bá dìde n tó máa rí òní dà. Ṣé kankan lára yín tún gbọ́dọ̀ kó mi ìrira ni? Ẹ jẹ́ kí n tẹ ẹ dìde tó bá dalẹ̀ máa kú. Ta ló lè ránṣẹ́ Elédùmarè lọ́wọ́ kó wí? Ta ló lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kó sọ? Àbí ta ni ẹni tó rán Elédùmarè lọ́wọ́ rí kó wí o? My dear, báwo ló tún wọ́n ṣe ń ṣe yín sìn? Ṣó ṣà ń lọ́lẹ̀ díẹ̀díẹ̀? Ṣó ń bẹ́tà? Eléyìí ò bẹ́ nǹkankan. Kò bẹ́tà o. Gbogbo. Àwọn náà wọ́n pè. Hello sir. Mo ń retí yín náà ni. Wọ́n tún ti yà láàárọ̀ yìí mo tún ti kò. Bí ṣe ń wò gan-an sì bóyá ti yà mí a máa clear ẹ̀ náà. Ìgbà wo lẹ́yìn máa débí? Àbí o jáde ìbò mo fẹ́ lọ. 1 hour ẹ̀yẹn náà ti pẹ̀ jù. Kò burú sà, màmá retí yín. Ẹ ṣé. Ta ni ẹ? Dókítà ni sà. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ wá ṣe? Ẹ̀yin rèé ẹlẹ́ẹ̀ lọ sí hospital. Ṣebí màá dẹ̀ ní kí dókítà wá bá yín gbogbo blood samples tó máa fẹ́ mú wọn á mú lára yín léni. In test tó náà fẹ́ ṣe wọ́n á ṣe. Tó bá pé BP no máa everything tó bá yẹ kán ṣe oògùn abẹ́rẹ́ wọ́n wá ṣe fún inú yàrá. A kú má bọ́ lọ́hùn lé. Ṣe bọ́ lọ́hùn àwa bá. Sẹ́mù náà ni. Ẹ má dàn yóò ajá mi, kí ló tún ṣe ń ṣe yín? Ó ti rìn sí. Ìrìn sí bò? Ó ti rìn sí apá àṣálẹ̀. Orin àṣálẹ̀. Ṣé báyìí? Dádì, ẹ ní lẹ́tà láti chọ́ọ̀chì ni o. Kí ló dé tẹ̀ẹ̀ka? Ta ló mú wá? Chief Ajani ni. Ṣé kí dẹ́ ṣe táìtì ẹ ni? Dádì wọn máa san táìtì o. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí wọ́n fi lẹ́tà yẹn lé mi lọ́wọ́ sà tí mo ka lẹ́tà yẹn ó surprise mi nígbà nǹkan tí mo bá nínú ẹ̀ o. Chief Ajani láti máa jẹ́ kó yé wa wípé àwọn ò wá sí church wa mọ́. Bẹ́ẹ̀ ni o wọ́n ní ká di church wa mú pé enough is enough. Gbogbo ohun tí mo kà ń bẹ̀rù bà mí mo látún ti gbé fóònù mi sà kí n bá Chief Ajani sọ̀rọ̀
bí mo ṣe pè wọ́n báyìí tẹ́ bá rí bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n ní pásítọ̀ ẹ má lọ tráyì pé ẹ fẹ́ wá pílìdì òṣì kan nínú ilé mi tí ẹ bá dénú ilé mi tó bá ṣeéṣe màá tú ajá mi sílẹ̀ tí wọ́n máa lé yín mo ní ẹ sà pásítọ̀ Akínbíyì ló ń sọ̀rọ̀ wọn ní rọ̀ mi ò mọ ṣe ló bá ń fóònù mọ́ mi létí sà. ṣé ẹ bá Chief Àjàyí jà ní àbáwọn náà ń bínú sí Jésù. bóyá Jésù ṣe wọ́n o ó yé mi o Olódùmarè ṣàánú o. Chief Àjàyí ó dà kó burú. Ọlọ́run bá bẹ́ṣù wí o. àìkú wá sí chọ́ọ̀chì mi ni tí n bá padà dé máa mọ bí n ṣe máa yanjú ẹ̀. òótọ́ yìí. máa yanjú ẹ̀. ṣé rí gbogbo àwọn tó ti lọ yẹn gbogbo wọn ni máa mọ bí mo ṣe máa lọ appeals tí n bá dé. ok sir. àwọn tó kù bẹ́ẹ̀ mójútó wọn ẹ má jẹ́ káwọn yẹn lọ. ẹ gbìyànjú. ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá mi sọ pé majority náà ò tún dá owó. bẹ́ẹ̀ ni. pé tí náà máa dé tán máa ní àwọn ọmọ owó dání ATM wọn ló wà. ẹ lọ arrange fún POS. ìyẹn lè tún gbogbo dá ẹ̀ náà ló lọ lé Ọlọ́run. POS. ṣẹ́gbọ́n. bẹ́ẹ̀ sà. tí n bá dé máa padà wá yanjú ẹ̀. ok ó ti sú mi sà. ní last Sunday tó kọjá sà nígbà tí mo wo owó tí wọ́n dá sínú àpò tí mo rí pé owó yìí kò sí nǹkan kan níbẹ̀ mo látún ti gba máìkì fún ara mi tí mo mẹ́nu lé ọ̀rọ̀ mánákì gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní márùjú. àìsí mi lè ní. kó lódùmarè gbàkóso. níta bàbá sọ̀rọ̀ ni a máa bẹ Elédùmarè náà kan ṣàánú wa. àmì o Jésù. má ṣe o má ṣe o kódà òwúrọ̀ a níyànjú. àmì o àmì Jésù Kristi àmì Jésù àmì Jésù. ẹ̀mí mímọ́ gbé wa ró Ọlọ́run alágbára ara kò lè ṣiṣẹ́ mi ò Olùgbàlà gbé wa wọ̀. bàbá ẹ̀yin lè máa léèdì wa nínú àdúrà yìí ẹ jọ̀ọ́. kò sí ṣe kò sáà ṣe ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ká dẹ̀ bẹ̀rẹ̀ fún ìtúsílẹ̀ àdúrà ó yá. ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ akéètò wákàtí ọ̀wọ̀ yìí Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ tó lè fa ìdíwọ́de ní àdúrà wa ní wákàtí ọ̀wọ̀ yìí Olódùmarè wa dárí jì wá Ọlọ́run dárí jì wá Ọlọ́run Olódùmarè dárí jì wá ọba wa dárí jì wá akéètò wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ àwọn ọmọdà ẹ̀ṣẹ̀ inú sọ̀rọ̀ sí nínú ṣe sí nínú hùwà sí wa ní orúkọ Jésù Olúwa dárí jì wá Olúwa o Ọlọ́run alágbára atọ́wọ́ agbẹ̀bẹ̀ fún agbára ẹ̀mí mímọ́ agbára tó jẹ́ èdè tó tú ìdè Olódùmarè Olúwa wá tú ọlọ́gbà wa sílẹ̀ Olúwa wá tú jíò wa sílẹ̀ Olúwa tú ọlọ́gbà wa sílẹ̀ gbogbo agbára òkùnkùn ní orí wọn lórúkọ Jésù Olúwa sọ́jà sán gbogbo agbára tó lè gbé Olúwa sọ́jà lórúkọ Jésù wa. àmín 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 lórúkọ Jésù. ẹ ṣe hallelujah tó lágbára. hallelujah. Jésù Kristi bàbá Olódùmarè kó ṣàánú gẹ́gẹ́ bí àtà ń gbàdúrà lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run ń bá mi sọ̀rọ̀ ẹ̀mí òkùnkùn ó ti ń ṣiṣẹ́ bí lọ́wọ́lọ́wọ́ lórí jíò wàsà a gbọ́dọ̀ ní àdúrà gidi pẹ̀lú àwẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a gbé jíò lọ sí church kí gbogbo ìjọ Ọlọ́run kan jùmọ̀ gbóhùn sókè. ok sir. ìjọ ẹ má gbé mi lọ ẹ wọ́n tẹ máa ń ṣe ni pé ẹ sọ fún wọn ní church ẹ jẹ́ kó ṣe máa gbàdúrà. kò burú Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà. àmín. ogun oṣó gbogbo. àtẹ̀pá. ogun àjẹ́ gbogbo. àtẹ̀pá. ogun oṣó gbogbo. àtẹ̀pá. àtẹ̀pá àtẹ̀pá. àtẹ̀pá. àtẹ̀pá àtẹ̀pá. àtẹ̀pá. ogun oṣó gbogbo. àtẹ̀pá. ogun àjẹ́ gbogbo. àtẹ̀pá. àtẹ̀pá àtẹ̀pá. àtẹ̀pá. àtẹ̀pá àtẹ̀pá. àtẹ̀pá. ogun àjẹ́ gbogbo. àtẹ̀pá. ogun oṣó gbogbo. àtẹ̀pá. Jésù olóore 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 tóbi jù olóore olóore.
sọ̀rọ̀ báwo ló tún wá ṣe ń ṣe yín báyìí. Ẹ ń jẹ́ mi láyà o. Mi lè gbé ọwọ́, mi lè gbé ẹsẹ̀. Ẹ má má jẹ́ kẹ́rù èèyàn méjì tẹnìkan. Àìgbápá ìlẹ̀gbẹ́sẹ̀ yìí wàhálà ni o. Adẹ̀níkẹ́jẹ́ à ń lọ sọ́spítù. Ẹ má dáràn sí mi lọ́rùn. Ẹ má jẹ́ àṣẹ. Kò dákẹ́ ọkùnrin lágídí tó tó yìí. Ẹ jẹ́ à ń lọ sọ́spítù. Ara ń ro mí. Ara ń ro mí o. Ẹ bá mi pa Alison wá. Alison. Okay. Má pa Alison. Alison. Daddy ń pè má bọ̀ nínú yàrá wọn. Bíbélì sọ fún wa ó ní pé tá bá ní ìgbàgbọ́ kódà kó má ju mustard seed lọ bí mustard seed ṣe kékeré yẹn tí gbàgbọ́ wa bá kékeré bẹ́ẹ̀ ó ní we will move mountains. The Bible is complete kò dẹ̀ lè purọ́ nídìí èyí ẹ jẹ́ ká tún jọ gbàdúrà kì í pọ̀ jù. Ẹ mọ́ wọn dání olú ọlọ́run alágbára ọba náà ọba wa kábíyèsí àtòfarati bí òkè ọgbọ̀n àti ìgbàlá ìlara ọba lọ́wọ́ gbọ́rọ̀ tí fi ń yọ ọmọ lọ́fìn ayé ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù kábíyèsí ọba lánàá lẹ́ni lọ́jọ́ gbogbo ìránṣẹ́ rẹ̀ wà níwájú yìí olú ẹ̀ bá mi mú wọn lára dá Ọlájídé ọmọ Elizabeth Àbẹ̀ní bẹ́ẹ̀ ló máa rí o kò ní kú ikú kan bí kì í ṣe yíyẹ. You will not die, but live to declare the glory of the Lord in the land of the living. It is well with you from the top of your head to the sole of your feet. Ti dẹja. Bọ́n mi wò yìí, làgbo ti dẹja. Ìyípo o bù yípo o bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo lójú mẹ́ ìrì ò gbọ́dọ̀ rí kinní yìí mẹ́jọ ti rí. Ojú méjì ò rí kinní. Mo ní mẹ́jọ ti rójú ó ti rí ìgbé fún ẹ màmá ẹ sì jẹ́ fún ẹ lá mẹ́jọ ti rí yìí ó ẹ̀ léwu ọba jíròrò kàn ìlọsọ̀hún kálá o bóyá ó máa wà bẹ́ẹ̀ o lè rí mọ́ libẹ́ ti lọ́nà tí ẹ ṣe máa kún lọ́fún ẹ o ṣàmọ̀ mi kí n tó sọ̀rọ̀ fún ẹ lọ sọ́hun bó bẹ́ mi rí bẹ́ fùkárẹ́ mi lè mú yìí pọ̀. Kí ni màá ṣe kí ni màá ṣe báyìí. O ì máa kọ́kọ́ lọ ná ó bẹ́ rí libẹ́ wá bá mi èmi mọ̀ pé ò lè rí ìwọ ṣe yìí pọ̀ tẹ kọ́kọ́ yìí dènà ká ìkọ́kọ́ lọ tó bẹ́ ti rí lọ́hún wá bẹ́ mi libí yẹ lá máa máa ṣe ẹni mẹ̀tì gò àgbọn ló mẹ̀tì sọ̀kalẹ̀ lọ. Mo ẹ̀sọ́ fún ẹ tó iṣẹ́ mi ẹ̀sọ́ fún ẹ alàgbà yìí pọ̀ o ló ṣe yìí pọ̀ o. Ẹgbẹ̀lẹ́ sà ẹgbẹ̀lẹ́ dádì mo ní kí n mú àbá kan wá ní o. Ó ní bàbá kan bí bàbá náà ni bàbá yẹn jẹ́ sí mi bàbá yẹn jẹ́ nìkan tó strong oníṣègùn ni wọ́n mo nígbàgbọ́ pé tí n bá gbé yín débẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á wá nǹkan ṣe sí bọ̀dú tó ẹ̀sìn táwa ń sìn mo ló jẹ́ kí n ní bóyá ìmọ̀ yẹn ó lè wọlé sà. Àfikiri àfikọ́ lọ́n gba gbogbogbò ibi tó bá mọ̀ tá a lè lọ jẹ́ ká lọ síbẹ̀. Dádì ṣé ẹ bínú sí ọ̀rọ̀ tí mo sọ nísìnyí ẹ̀ ṣé kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀. Èpè la fi ń wèpè níbi tá a bá dé yìí one has to fight evil with evil. Ṣé kí n kú máa drive lọ síbẹ̀ sà. Ẹ
ká lọ síbẹ̀. Ká lọ síbẹ̀. Okay, sir. Okay, sir. Okay, sir. All right, sir. A máa bá wọn. Ẹ pẹ̀lẹ́. Ó jàre. Ẹ pẹ̀lẹ́. Babaláwo ẹni èké, oníṣègùn ẹni ẹ̀tàn, bá a sì ráwọn méjèèjì ayé ògún. Àbí ń tẹ́ ń rò lọ́kàn kan. Ayéré oko wọ nìkan nínú oko ẹ̀rù ọba bà níjù, bẹ́rù bá bà níjù àrò oko á sáré wálé. Ọ̀gbẹ́ni, ilé òkú lọ́dẹ yìí ó. Kọ́ máa jẹ́wọ́ àrùn ló kù. Tó bá jẹ́wọ́ gbogbo tó ti gbélé ṣe láburú. Igi ọ̀dà lóko yóò para lé. Àjà òjì yóò pèrò ọ̀nà. Àgàn tọ́wọ́ àlàbùsùn báyìí yóò sì máa fi nù kiri gbígbẹ. Ẹ jẹ́ kó fẹnu ara rẹ̀ sọ gbogbo ohun tó ti ṣe pátá lójú ẹ̀yin mọ̀lẹ́bí rẹ̀. Kẹ́sìn rẹ̀ lè mọ ní àyìn. Tó bá wá kọ̀ tó ọ̀ sọ. Ọ̀bọ̀ gbòòrò nu bàbá gbọ́ pàó ọmọ gbó káàkiri ló fi lògbé iṣẹ́ ayé rẹ̀ tó kù. I reject that in Jesus' name. Ọkọ tèmi ò ní gbó. Ẹmẹ́ntẹ́ ń bá sọ̀rọ̀ ni. Olórí ìjọ lọkọ mi. General overseer. Ẹ mọ iye churches tó wà lábẹ́. Ẹ mọ iye àwọn òjíṣẹ́ Ọlọ́run tó wà lábẹ́ ọkọ mi. Kò ní gbó àdúrà ṣe é. Ó sùn mọ́ Ọlọ́run. Ó sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá síbẹ̀ orin mi ni pé ó sùn mọ́ Ọlọ́run ó sùn Olúwa o. Kò jókòó. Pẹ̀lẹ́. Ògbóni. Sórí òun máa sọ fún ẹ̀rẹ̀ wí o. Ó máa kú rẹ̀. Ojú mẹ́rin kò gbọ́dọ̀ rí o. Ó ń gbọ́. Ojú mẹ́rin wẹ̀yí kò gbọ́dọ̀ rí. Ibùdó wa pèsè kíní ẹ̀ sí. Tóró òun wòye, òun ló máa ṣe gbogbo iṣẹ́ rẹ o. Wòye kì í sọ́wọ́. Ó bẹ́ẹ̀ tí ó pa lára wẹ̀yí, kọ̀kọ́ ó bá lára lá. Ibo pèsè ẹ sí, ká gbé lọ síbẹ̀. Ó bẹ́ẹ̀ tí gbé síbẹ̀. Iṣẹ́ wà wájú rẹ o. Iṣẹ́ gidi la o. Omi mi jí la. Wé mi jí la kọ́. Wé mi jí. Jíjí gidi. Jíjí gidi. Bó bẹ́ ṣe mi jí wẹ̀ yìí. Ló yẹ máa lọ sókè. Ó ń gbọ́ mi. Pé dijọ́ mẹ́tàlá. Ló yẹ máa lọ bẹ̀. Ọjọ́ mẹ́tàlá. Ó kàn wá líbẹ̀. Ojú mi rí o gbọ́dọ̀ rí o. Gbà. Ọwọ́ ìbí wo ẹ kó mú sí. Ó kàn máa mọ̀ ní pé ojú mẹ́rin kò gbọ́dọ̀ rí o. Ibo bá gbé sí mi sọ o. O láti o ti pèsè bó bá gbé sí. Ìyẹn tí n bá ti débẹ̀ máa kàn fi lè palára. Ló máa ṣe gbogbo àbí ló máa ṣẹlẹ̀ wà lára. Gbogbo tí n bá ń ṣe yẹn kò lè mọ̀ pé mi ní. Màá gbìyànjú sá. Màá gbìyànjú sá. Ebi jíjì ni. Ọjọ́ mẹ́tàlá. Ó tán. Ọlọ́run á bá mi ṣe. Owó kan máa ojú mi rí yẹ. Ó ti yé mi. Má jẹ́ kẹ́lì kọ́kọ́ rí o. Ibi tó wà yẹn. Máa baṣẹ́ jẹ́rìí wẹ́rẹ́. Ó ti gbọ́. Mo súnmọ́lá. Ẹ ká sísá.
Ibo ló dà? Mo ń lọ sí house fellowship. Òótọ́ ni ó dà kò burú wá wọlé ó máa sáré bá mi débì kan náà kó tó di wípé ó lọ màá wá já ẹlẹ́ tí bá ṣe tán. Daddy, ṣé mi wà ní late bẹ́yìn? Ò ní late èmi ni máa gbé ẹ padà síbẹ̀. Ọ̀yá. ọmọ tí o bá fọlá bàbá rẹ̀ rìn ọmọ tí o bá fọlá bàbá rẹ̀ yàn ṣùgbọ́n rárá ilẹ̀ yọ ọmọ tí o. My daughter. Èmi náà ni máa gbé ẹ padà. Mosúnmọ́lá. One day I will go to heaven. One day I will go to heaven. One day I will go to heaven to see my Lord. Go to heaven. Ilé ayé ní kọ̀kọ̀, ìkọ̀kọ̀ ayé korò, gbangba ayé sì mọ́rán níbí oyún. Etí kẹ̀yìn sí náà, lágbára Ọlọ́run, dáàdì tí lọ, wọ́n máa gbé wálé wọn bá wọn. Ọkọ mi gan ti jáde, nǹkan táwọn náà sá eré ẹ̀ kiri náà ni. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí, kò sí nǹkan tó máa ṣe ẹ jọ̀ọ́. Mo gbọ́, mi ò sọ retí nù. Ṣebí Bíbélì ló sọ fún wa pé nínú ayé ìyà máa rí ìpọ́njú. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ó jẹ́ kó tún yé wa pé Olúwa ti ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ni. I am more than a conqueror. Yes. Ọmọ mi ò ní sọnù. Lágbára náà. Kì í ṣe portion mi. Ẹ káàsà. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe àdúpẹ́. Ọlọ́run. Portion mi. Dádì ẹjọ́ sà, how far pẹ̀lú bíi tẹ́ lọ? Gbogbo àgọ́ ọlọ́pàá pátá ni mo dé mi ò rí mo sùn o. Wọ́n tiẹ̀ tún bá mi ránṣẹ́ sí police headquarter pé kán lè dá àwọn alámí síta bóyá èèyàn tún ń ṣèrànlọ́wọ́. Àmọ́ mo nígbàgbọ́ nínú Kristi wípé a ó rí. Rírì ni yóò jẹ́. Àmín. Lágbára náà. Àwọn kan tiẹ̀ sọ wípé bóyá kí n tún lọ wo mortuary. Mo ní. Kò tí ẹni jẹ́ tiwa lágbára náà. That is not my portion. Ìyẹn ò kì í ṣe ìpín mi. Bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ tí mo sún fi jáde kúrò nínú ilé náà ló máa fi rìn padà. Àmín. Àmín lórúkọ Jésù. Gbéfẹ́ banújẹ́, gbé fọ̀rọ̀ ẹkún, ohun tí mo kọ ni mo wí yẹn, gbéfẹ́ banújẹ́. Mọ̀mí, kí ló dé? Èmi ju aṣẹ́gun lọ. Gbọ́nà, ṣé o ò ní gbẹ́kẹ̀lé nínú Olúwa ni? Èmi ju aṣẹ́gun lọ. Wọ́n ní ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé Jésù Kristi kì yóò jogún òfo. Kí ló dé? Gbẹ́kẹ̀ mi lé ọ Jésù. Ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Ẹ̀rù kò gbọ́dọ̀ bà wá. A ò sì gbọ́dọ̀ fòyà. Olúwa Ọlọ́run ìyè Ọlọ́run ìyanu ọba tó ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù. Kábíyèsí aládé wúrà aládé ògo. Wọnú ọlá. Sá. Wọnú ọlá. Daddy. Ìwọ ṣọ́ra ẹ o. Ìfọ̀rọ̀ ẹkún. O gbọ́ mi, ṣọ́ra ẹ gidigidi. Má rìnrìn kúrin o. Mi ò lè máa wá ẹ̀gbọ́n ẹ kí n tó máa wá ìwọ náà o. Ẹ ṣé. Ẹ ṣeun. Ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Olúwa Ọlọ́run àánú o. Kábíyèsí ó ti tó o. Ẹ ti
take it easy now. Ìgbàgbọ́ Ọlọ́run fún wa láwàárí. Ẹ̀jẹ̀ àtò dòdò Jésù. N kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Àfi tí ò bá jẹ́ Jésù Kristi yìí nìkan náà ni mo mú. Wọ́n dúró lẹ́ ìyọrin ló jẹ́ dúró lé. Adarí wọn pẹ̀lú ìwà kúkú. Elédùmarè ó kú àárẹ̀ o. Hello? Hello? Yes, ẹjọ́ ta ni ẹ o? Ẹjọ́ ẹ má bínú o láti bò ó. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kọjọ́ mẹ́ta, ṣàlàáfíà lẹ́wà. Ẹ ṣé àdúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Okay. Praise the Lord. Praise the Lord. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ní ká fi gbogbo ògo fún. Olúwa ní ká fi gbogbo ògo fún, ẹ ṣeun. Mo l'account number mo ní. All right, máa send díẹ̀ sí i. Máa send díẹ̀ sí i. That huge amount. Wow. Ó dáa, màá sẹ́ǹdẹ̀ sí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, gbogbo ogun tó bá ti ṣẹ́kù tó gbérí mọ́, ayọ̀ yín kò ní dìbàjẹ́. Àsìkò tí ẹ bí ọmọ tuntun yìí, ẹ ó mọ̀ sí dáradára. Àsìkò tí ẹ bí ọmọ tuntun yìí, ẹ mọ̀ sí dáradára. Ayé yín kò ní dògbò. Ẹ ó rí bá ti ṣe, ẹ ó rí ọ̀nà gbégbà. Jésù Olúwa wa. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ ṣé, ẹ ṣeun. Ok. Màá rántí. Tí n bá ti débi tí mò ń lọ, mò ń wa mọ́tò ni. Tí n bá ti débi tí mò ń lọ nísìn, màá sẹ́ǹdì ẹ̀ sí i. Ó dáa, kò burú. Ẹ ṣé, mo dúpẹ́ o. Sir. Alinsin. Sir. Lọ sínú bathroom mi. Okay, sir. Gbogbo àwọn aṣọ tí mo ti lò tó ti dọ̀tí yẹn, wọ́n ti kó sí laundry bag yẹn. Kó gbé wá, kó wá lọ drop ẹ̀ fún dry cleaner. All right, sir. Then wo bedside drawer yẹn. Lórí ẹ̀ o máa rí check kan bẹ̀. Okay, sir. Kó mú wá, o máa deposit ẹ̀ sí bank. All right, sir.
sún Mọ́lá mo sún Àlẹ́sí. Bàbá. Ọwọ́ mi. Àgùjọ mẹ́ta. Jọ mẹ́ta. Ọ̀ láàgùn kí ó dé. Mo gbọ́dọ̀ lágùn bàbá. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti ṣẹlẹ̀ bàbá. Ojú mi rówó ó rọmọ. Owó àtọmọ lójú rẹ̀ ọmọ rí náà. Kí ló dé? Bàbá, ọ̀gá mi ni o. Ọmọ ẹ̀ mo ṣáà discover pé every 13 days ni máa ń gbé ọ̀gá mi lọ síbi kan. Èmi wá mọ̀ nǹkan tó tiẹ̀ ṣe mí níbi àná àbíjẹta. Mo ṣáà lọ síbi wardrobe wọn, mo mú kí ibẹ̀. Pé mo fẹ́ wo nǹkan tí ọ̀gá mi máa lọ ń ṣe ní ọjọ́ mẹ́tàlá. Bàbá, ìgbà tí máa padà débẹ̀, ọmọ ọ̀gá mi ni mo bá ń bẹ̀. Ọba ló kó àbá yìí. Bó ti kú ni bó ṣì ń yé ni kò yé mi. Kò yé mi o bàbá. Gbogbo ọba jí láì kọ. Kò gbẹ́rẹ̀gbẹ̀ bọ́lọ́bìnrin bá gbórí àjà ojú rẹ̀ atóní àtókò ọ̀yẹ̀mọ́dì lónìí ọ̀yẹ̀mọ́ fẹ́ kọ́ làgúrúgú bójú bá mọ̀ ìyá làgúrúgú àtọ̀sán àtòrún lọ́lọ́gì ní fírí náà tiẹ̀ mbẹ́. Kò gbẹ́rẹ̀gbẹ̀. Wọ́n ti lò ó. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ẹ náà ti lò ó. Wọ́n ti lo ọmọ ọ̀gá rẹ̀. Kí má wàá pàrọ̀ fún ọ. Bàbá rẹ̀ fúnra ara rẹ̀ ló lò. Mo ń sọ náà. Iṣẹ́ ajé lọ́ràn. Àkàsọ mẹ́rìndínlógún ní ogún. Orí ẹlẹ́ẹ̀kẹsàn-án lọ́wọ́ àwọn. Tọ́bẹ̀ ẹlẹ́gún tó pé mẹ́rìndínlógún tó rí bọ́ sọ́hùn. Ọlọ́ọ̀dún elédùn àná. Kábíyèsí ọlọ. Bàbá ẹ̀ wá bọ́n tó jẹ́ kí mi máa sáré bọ̀ wá. Ṣé èmi tí mo ti rí nísìnyí kò sí nǹkan tí ó máa ṣe mí? Kódà ó tún ti bá ṣẹ́jẹ́ ni. Ẹni mo ti bá ṣẹ́jẹ́. Bẹ́ẹ̀ mo sọ. Ọmọ tí sì ń bẹ lórí àkàsọ tó bá jẹ́ ọmọ tó o fẹ́ràn ni ó sì ẹ pé padà. Lọ́nà wo bàbá? Tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa o ọ lọ rè gbé wá tó o bá ti gbé wá àyìn báyìí àwọ̀ wà bẹ̀rẹ̀ sí í tù lára bàbá bẹ̀rẹ̀ sí í kó nǹkan bò tá a bẹ̀rẹ̀ sí í fún un láfúnjẹ àwọn àṣejẹ arọ́bí gbogbo ẹ̀ kó lára rẹ̀. Àyìn ò ṣeé ṣe bàbá. Kí ló dé? Mi ò lè gbé wá bí ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ ni ìjọ mẹ́tàlá ni bàbá yìí máa ń lọ síbẹ̀ tó bá wá padà wá lọ ní ìjọ mẹ́tàlá tí ò bàbá ń bẹ̀. Ọ̀dà bọ́ ọmọ mi ò sì fẹ́ mọ̀ mi èmi àdáfòrò sọkùnrin gbégbélé kó olú mi ìtàkùn tí ń fọ́ni lágbèlè méjì èmi tí mo sùn létí mò ń bára mi lẹ́rù ọ̀rọ̀ rẹ̀ gbé wá sọ́dọ̀ mi ní àyìn tọ́gà rẹ̀ bá wá débẹ̀ yóò sì tún bá a bẹ̀. Ọ̀rọ̀ yín ò yé mi bàbá. Bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ tó o bá ti gbé ní àyìn yóò wà lọ́dọ̀ mi ní àyìn tọ́gà rẹ̀ bá sì tún dóhùn yóò tún bá a bẹ̀ ọ̀gá gbasọ níyìn ọ̀gá gbasọ lọ́hùn ọ̀gá pasọ̀dà kọ́ gbasọ rí mọ́dẹ́mọ́dẹ́ bọ́ bá ti wà lónìí ó wà ní àyìn táì tọ́jú ẹ̀. Kí ló gbé wá síbí bàbá? Lọ gbé wá yóò gbádùn. Òde tó bàbá. Káì ayé múrò ẹja wọn fi ṣẹja lẹ́nu wọn máa wo ejò wọn fi dejò lámúrè báyé bá ṣèyàn tá a tó fi ká àbámọ̀ ọ̀nà. Àlẹ́sì. Bàbá. Kí ni mo sún lóun fẹ́ báyìí? Oṣù ni o bàbá ó lóun fẹ́ padà sílé ni o. Bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ máa lọ sílé wa. Mo sún o máa ní sùúrù ni o fúngbà díẹ̀ ni o máa ní sùúrù ni.
sùúrù dìgbàwo gangan náà bàbá ó ti sú èmi sẹ́ẹ̀. à ń torí àjà níta ní jà lẹ́ẹ̀kúlé òun ọmọ ṣe mo sún ǹjọ́ ọmọ yìí pé ibi tí iná ti jú ọ gangan ọ̀dọ̀ bàbá rẹ ni. yes. bàbá mi. bẹ́ẹ̀ mo sọ ẹni tó bí ọ gangan ló fi ohun tó sí ọ ìlú fi sí ọ. bó ṣe rí náà sọ fún ẹ yẹn. my father is a pastor. èmi ò parọ́ fún yàn torí mo nírú rẹ̀. babaláwo tí bá ń parọ́ ṣèké aṣọ wọn ìjú kan lọ pípọ́n sí láṣọ àparò aṣọ wọn pọ́n ni. èmi ò ní purọ́ tí wọ́n ètílé ọlọ́wọ́. bàbá rẹ ló wà níyẹ tó o bá wá fẹ́ kẹ́mi ara rẹ gùn má kánjú ó ṣe sùúrù tí ó pọ̀ àṣírí ó padà tú sí wọ náà lọ́wọ́ ṣé bí bákan lòun sì gbé ọdẹ àyìn. ṣé o mọ bó ṣe débi. ọ ò lè mọ tí ọba jẹ́ ọpẹ́lọpẹ́ rẹ̀ ibi tó ọba wà títí ayé rẹ̀ ibi tó ọba ti lò yókù ayé rẹ̀ nù. àmọ́ báyìí nǹkan kan tún sí ọmọ ara rẹ̀ ti yá. ọlọ́run ṣe ń dúpẹ́. bàbá ṣé kò sí nǹkan kan tó ṣà ń ṣe mọ́ báyìí. ara rẹ̀ ti yá àmọ́ kò tún ti yá ṣe rí àlàáfíà ti dé sí láàbù tiwa yìí àmọ́ iṣẹ́ burúkú tí ń ṣe òun iṣẹ́ ń sì ń bẹ nínú ara rẹ̀ yóò máa rìn káàkiri ara rẹ̀ ni ó dìgbà tí iṣẹ́ ń bá tó dáhùn lára bàbá rẹ̀ kíkiní tó kú lára ti ẹ̀yán yán. ẹ jọ bàbá irú iṣẹ́ wo ló ṣe sí mi lára ẹ jẹ́ kí n understand nǹkan tẹ̀ ń sọ náà. ó kù díẹ̀ sórí nǹkan tí ó máa ṣe ọ báyìí ó lè máa ṣe ohun tí ò bójúmu yóò sì máa dá lójú tiẹ̀. ẹ ti ẹ̀ gbọ́ bàbá kí la fẹ́ ṣe báyìí. bàbá rẹ̀ ni ó wà áyìn á wà á lọ okùn ẹ̀mí rẹ̀ á lọ mọ́ bàbá rẹ̀ lọ́rùn tá a bá ti lọ ọmọ lọ́rùn tá a sọ de egun tá a so májá lọ́rùn tájà ò gbọ́dọ̀ gbé jẹ nǹkan kò ní ṣe tó bá ti wá yá tí sẹ́mi bá ti expire lára bàbá rẹ̀ àlàáfíà dé yanyan nù àmọ́ tá a bá dọ́gbọ́n yìí ikú ni ó kì í sáhùn. gbogbo ọ̀rọ̀ yìí ti ẹ̀ yé mi kò tí ẹ̀ yé mi ṣé bí ti máa máa gbèrè. fúngbà díẹ̀ ni fúngbà díẹ̀. ó dáa. fúngbà díẹ̀. a bá ti dá ògún dá gbòrògbè lẹ̀ ọmọ wa fẹ́jẹ̀ ọmọ wa fẹ́fún ọmọ wa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ yáàdí bá mú ìhùnkú njọ́ tí ń jagun àrùn karùn-ún kiri ọba kókó karùn-ún kan mọ́ lọ mọ́dọ́mọ́ bíbọ́ ó bọ̀rọ̀ bí ìsọ́yò ó ti dọ́mọ́ bíbọ́ rẹ́rìn. bàbá mi ò ní máa ń gbé bíbá yìí. àlẹ́sì. bàbá. ọ̀gá rẹ̀ gangan ni. bẹ́ẹ̀ ni. ó sì fẹ́ kó gbádùn. mo fẹ́ kó gbádùn náà mo sì gbé wọn wá bí. yóò gbádùn àmọ́ ṣé gbogbo ń tá a bá fún un yóò lò. ó ti di dandan wàá lò wàá lò. hello. mo sún. Sá. mo sún. mo sún bọ́lá. kí ló dé kí ló ṣẹlẹ̀ bá ń fọ́ ọ̀tọ̀ kí ló dé wo kò sí fún tí ń bẹ ní òròmọdé ẹ táwọn òde òkè ọmọ o gbólógì ní bá ti bà lóòlé ojú rẹ̀ àmọ́ torí àmọ́ tó ko èmi tó ń wo ìkùsí tí rè padà mo ti rí ọtán o aṣọ lọ́bà sírí rẹ̀ ìhòòhò rẹ̀ mò ń wò yìí báyìí ní ìsìn tó o bá fẹ́ gbádùn mọ̀ ìlọlé kó gbà pẹ̀lú rẹ̀ àìsàn rẹ̀ ọ̀lọ́ oògùn tó fẹ́ lòun sọ̀rí bó ti wá wáyìí kọ́ọ̀lù rẹ̀ ti dẹrù jọ gbogbo ń tó bá ti fẹ́ lọ́mọ bá a fẹ́ tó bá ní kó o fọṣọ o gbọ́dọ̀ fọ̀ tó bá ní ọ̀fà bọ́ ọ̀fọ̀ o àbọ̀ ọ̀bá fọ eléru òsùngi
bí wọ́n bá ń béèrè òjìyọ ẹ̀rìn èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ tí n bá ní eléérú òṣùngi ní tí mò ń sọ ni pé ó ṣeé ṣe kẹ́mi rẹ̀ ọjà nígbà tó ò lérò kí ló dé tẹ́ ẹ̀yìn fara balẹ̀ náà ilé ayé tọlọ kanrin ayé àjẹpẹ́ sẹ́yìn a máa fi wàdùwàdù jádà lórí kọ̀ọ̀kọ́ mọ̀gùn ní lágbẹ̀dù kéèyàn ọba ṣe kéèyàn bìdòwò kó tó pọ́n ní ọ̀yẹ́wò yàgò mbẹ́ òní kọ́ lọ́rọ̀ tọ́jú ọmọ ẹ̀ kò tí ń sọ fún un. àbítani ẹni tó ràn Elédùmarè lọ́wọ́ rí kó wí o. Kristi. Ọba yẹn jẹ́ ntọ́tọ̀ yìí ló ẹni sùúrù ṣètò nǹkan ti ṣẹlẹ̀ dáàdi ẹni sùúrù ẹ jẹ́ kẹ́mi. Ó ṣe ntọ́tọ̀ yìí èmi àti ẹjọ́ ń gbé almost 30 years mi mọ̀ ẹ́ ọmọ àkọ́bí mi tẹ́lẹ̀ kò sẹ́yìn ọmọ ó bẹ̀rẹ̀ sí jẹ́ fẹ́lẹ́ sí ó ba ìjọ jẹ́ fáwọn oníjọ ó dẹ̀ wo àwọn tá a fi inú kọ́bọ́ lọ́hùn lò ó dẹ̀ pa gbogbo ẹ̀rẹ́ báyìí kí ni ìjọ náà ṣe fẹ́ dúró ọkọ mi bá ọkọ jẹ́ ó ṣe tó tó yìí àṣẹnú ẹ̀yà àṣẹṣègbè ló ń gbé bẹ́ẹ̀ àṣà ká ló wà ní ọkọ mi. bó ti rí nù tìmùtìmù kẹ́gbìn dànù ńlọmọ aráyé gbogbo ojú wọn dà báyìí ṣùgbọ́n inú wọn ọ̀ka ńbẹ́ńbẹ́ ṣèbé ńbẹ́ńbẹ́ àkekèé paramọ́lẹ̀ gbogbo nǹkan burúkú ló kún bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní báyìí. but bàbá kí wàá ní a lè ṣe sí ọ̀rọ̀ báyìí. odidi ọmọ mi. ṣé báwo ó sì tún ṣe bí ìgbà tó ọmọ mi ẹni mo ti sọ lẹ́ẹ̀kan bó ti wà yìí bí bá ti ń bọ́ nínú àìsàn kan ní ọmọ mú mi kò lè gbádùn mọ́ yóò bà bẹ́ẹ̀ kú ni. ẹ wá jọ bàbá torí Ọlọ́run ó ti wá lójú ẹ báyìí tí a bá ti sáré kó má dé ó wá ti wá tẹ báyìí kéèyàn máa wà kú ọmọ tèmi mi kọ mo súnmọ́ láàmì ń kọ Jésù ọmọ ìjà fojú sunkún ọmọ mi. mo sún ti bọ́nú àjàgà ayé ó ti pẹ́ bó ti wà yìí òun ti bọ́ ń tiẹ̀ ẹyin ẹrù tó rù ó ní ọmọ rù káàkiri. ṣé òun ti bọ́ nínú gbogbo nǹkan tó ṣe. mo sún òun ti gbádùn tiẹ̀ nígbà tí àṣírí ti tú òun ti tààtù àtàtún tó lógbò ẹ wò bí ìrànlọ́wọ́ kan lẹ́sẹ̀ fẹ́ mi ẹ dákun ẹ sáré gbé ilé ìkú lọ́dọ̀ mi ẹ má jẹ́ òkú àyín o wọ́n máa fi ìsàláwo lẹ́nu ni wọ́n lẹ́nìkan kú ọ̀dọ̀ rẹ̀ ń jò ní ẹ má lè kọ́sítọ́mà lọ ẹgbẹ́. ṣé ríran wò abẹ́ orí ilé ayé ní kọ̀kọ̀ ìkọ̀kọ̀ ayé korò gbangba ayé dùn mọ̀ràn ibi oyin àfi bí ẹni fèdè rò fọ́ lórí. Talẹ̀ ó máa bá wí talẹ̀ ó máa bú talẹ̀ ó máa sọ̀rọ̀ sí o láì mọ̀ talẹ̀ ó máa bá wí talẹ̀ ó máa bú talẹ̀ ó máa sọ̀rọ̀ sí o láì mọ̀. Ilé ayé yìí ṣá ibùdó ọgbọ́n amúkún ẹrù ẹ wọ́ olókè lẹ́hún o ẹ òwò lẹ̀ ìròmí tó ń jó onílù ẹ̀ ń bẹ lálẹ́ odò orí má jẹ́ ká ṣí òbí yàn ní òbí tí ò ná ní ọmọ. Ilé ayé ní kọ̀kọ̀ ìkọ̀kọ̀ ayé korò gbangba ayé dùn mọ́ràn yìí bí oyin àfi bí ẹni fèdè rò fọ́ lórí. Ṣóòrí tiẹ̀ mú àníṣòrẹ́ kan tiẹ̀ kọ́ báyé ti rí nìyẹn ènìyàn ò lè ṣe kí wọ́n má kọjá ààyè ẹ̀dá ò lè ṣe kí wọ́n má sáré asán. Ilé ayé ní kọ̀kọ̀